Ẹ kú lé là ń kára lé o, ẹ kábọ̀ là ń kérò ọ̀nà. Wọ́n ní bá a bá déwájú lé, baálé ilé là ń kí elégbèje àdó. Bá a bá dé ọ̀dẹ̀dẹ̀ lé, ìyálé ilé là ń kí elégbèje ìlẹ̀kẹ̀. Mo kí yín nílé lóko lájò àti lẹ́yìn odi. A kú bí ojú ọjọ́ ṣe rí. Àní ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní dì. Mo ṣe bẹ́ẹ̀ mo balẹ̀ gùdẹ̀ sórí ètò Muhammadu Akówódé baba Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA. Sìrìkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ́ náà máyégún gbogbo sọ̀rọ̀. Lágbo àṣà àti ìṣe Yorùbá ni mo fẹ́ mú yín lọ lọ́jọ́ tèní. Ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kí ẹ mọ bá mi bọ̀ lórí ètò. Ìrírí ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ tẹ ibi tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí. Ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fàǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìtàn bàbá ẹlẹ́mu pẹ̀lú ọmọ rẹ̀ òun ni mo gbé wá fún yín lọ́jọ́ tèní. Àní àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ta ló lè gun ọ̀pẹ láì rí gbà. Ẹni bá gungi ọ̀pẹ láì rí gbà ó fi kú ṣeré ni. Ẹ gbọ́ná kí ni wọ́n ń pè nígbà. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ náà. Ìrírí ayé TV, àwa ni bàbá. Àní ìgbà yàtọ̀ sí ìgbà. Ìgbà òun làkókò, ìgbà òun lè so jíjẹ. Ìgbà yàtọ̀ sí ìgbà. Ìgbà òun lòǹkà ìyẹn 100. Ìgbà òun la fi ń bomi mu. Ṣùgbọ́n kí ni wọ́n ń pè ní ìgbà? Ibi tá a wá ń lọ gangan rèé. Àní ìgbà dàbí okùn ni. Wọ́n á máa fi gun igi ọ̀pẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń wò nínú àwòrán yìí. Tí wọn kò bá rí ìgbà, wọn ò lè gungi ọ̀pẹ torí ó léwu púpọ̀. Ó ní ohun tí wọ́n máa fi ń ṣe ìgbà yìí. Ó tún ní àwọn ẹni tí wọ́n máa ń ṣiṣẹ́ ìgbà yìí lọ́tọ̀. Ó sì ní bí wọ́n ṣe máa ń ṣe ìgbà yìí tí kì í fi jà. Ẹ wò ó, mo lẹ́gbọ̀n wìrìwìrì lórí ètò yìí lọ́jọ́ tèní. Mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Ìrírí ayé TV, àwa ni bàbá. Àní ẹ ó mọ gbọ́ tí wọ́n mọ ń sọ yín pé fọlọ́run ṣọ̀kan kò gbọ́dọ̀ fi gé ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ̀. Òdodo ọ̀rọ̀ ni. Èdè ni ń pé okùn ọ̀gẹ̀dẹ̀ kò yí láti lè fi gbéyàn gungi ọ̀pẹ. Ṣùgbọ́n ìgbà tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò sí bí èèyàn ṣe sanra tó, kò sí bí èèyàn ṣe gùn tó. Níwọ̀n gbà tí ẹni yìí bá ti mọ bí wọ́n ṣe ń gungi ọ̀pẹ, yóò gbé ẹni yìí dókè téńté ni tí kò sì ní já. Ẹ wá jẹ́ ká gbọ́ ìtàn kékeré yìí, ìyẹn ìtàn bàbá ẹlẹ́mu pẹ̀lú ọmọ rẹ̀. Mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí ayé TV, ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. Àní ní ọjọ́ kan, Àdẹ́mu ń lọ sóko, ó sì gbé igbá dání, ìyẹn ohun tí wọ́n fi ń gungi ọ̀pẹ yìí. Bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ sì ń tẹ̀lé rẹ̀ lẹ́yìn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ ẹni tí wọ́n ń pè ní Àdẹ́mu. Àdẹ́mu ni àwọn ẹni tí wọ́n máa ń dá ẹmu lórí ọ̀pẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń wò nínú àwọn àwòrán yìí, bí wọ́n ṣe rìn síwájú díẹ̀, ẹ béèrè ń pé kí ló ṣẹlẹ̀ ni. Mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí ayé TV, àwa ni bàbá. Àní Àdẹ́mu pẹ̀lú ọmọ rẹ̀ bí wọ́n ṣe ń rìn lọ, bẹ́ẹ̀ ni wọ́n ń gbara àwọn igi ọ̀pẹ kọjá. Òjijì ni ọmọ bá dúró wìyà tó ní, "Bàá mi, ṣé ò sí? Kí ni ń ṣẹlẹ̀?" Bàbá rẹ̀ bá dáhùn ìpè, "Ọmọ mi, kí ni ń ṣẹlẹ̀ bí ibò? Kí lo rí?"
ọmọ dáhùn ó ní họ́wù bá mi ẹ wo lẹ́ wẹnu ọkọ̀ ṣèbí adẹ́mu nìyí ìgbà sì rèé lọ́wọ́ yín àìmọye igi ọ̀pẹ láti gbára rẹ̀ kọjá yìí họ́wù bá mi èyí ti jẹ́ ẹ̀gùn kẹ̀kẹ́ dẹ́mu ká lè rí nǹkan pòǹgbẹ ẹ wá gbọ́nà èsì ó ní bàbá yìí fún ọmọ rẹ̀ mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní níṣe ni bàbá yìí rẹ́rìn-ín músẹ́ tó sì gbé ọwọ́ léjìká ọmọ rẹ̀ tó ní káre ọmọ mi òkú làákàyè lóòótọ́ ni ń pé àgbà dẹ́mu ni mí ìgbà sì rèé lọ́wọ́ mi yìí igi ọ̀pẹ sì rèé jaburata ṣùgbọ́n ọmọ yìí gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá rẹ̀ wípé ṣùgbọ́n kí ló tún wá wà níbẹ̀ bá mi. bàbá yìí ní ọmọ mi ṣùgbọ́n tó wà ń bẹ̀ ní pé gbogbo ọ̀pẹ kọ́ ni onígbà ń gùn. ọmọ ní gbogbo ọ̀pẹ kọ́ lonígbà ń gùn. bàbá ní bẹ́ẹ̀ ni ọmọ mi gbogbo ọ̀pẹ kọ́ lonígbà ń gùn. ọmọ yìí dúró wò sùn. bàbá yìí ní ọmọ mi tẹ̀lé mi ká lọ. bí wọ́n ṣe ń tẹ̀síwájú nínú ìrìn àjò wọn kí ló ṣẹlẹ̀ mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV àwa ni bàbá. bí wọ́n ṣe ń lọ lọ́nà bẹ́ẹ̀ lọmọ yìí ń pààrà gbólóhùn yìí lẹ́nu yìí pé gbogbo ọ̀pẹ kọ́ lonígbà ń gùn gbogbo ọ̀pẹ kọ́ lonígbà ń gùn ni bàbá rẹ̀ bá sọ fún yín pé ọmọ mi ìyá ẹ lẹ́nu ni kó má yà ẹ lẹ́nu gbogbo ọ̀pẹ kọ́ lonígbà ń gùn ni wọ́n fi máa ń sọ fáwọn ọkùnrin pé àyà obìnrin dàbí igi ọ̀pẹ ni bí onígbà kò ṣe lè gun gbogbo igi ọ̀pẹ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni àyà obìnrin kì í ṣe gúngùn fún gbogbo ọkùnrin. bàbá yìí ń tẹ̀ mọ́ ọmọ rẹ̀ létí pé àyà obìnrin kì í ṣòkè mẹ̀sì téèyàn lè gùn bó ṣe wù ú. àyà obìnrin kò dàbí òkè Olúmọ téèyàn lè gùn bó ṣe wù ú. bàbá yìí ń tẹ̀ mọ́ ọmọ rẹ̀ létí pé gbogbo ìgbà tí ọmọ yìí bá ti ń lọ kó máa rántí pé gbogbo ọ̀pẹ kọ́ lonígbà ń gùn. ìjímèrè rẹ̀ ní láti ṣọ́gígùn kó má bàa gògì aládé. Ìrírí Ayé TV àwa ni bàbá. gbogbo ẹ̀yin ará alẹ́ tẹ́ wà létí ìgbọ́ ìtumọ̀ gbogbo ọ̀pẹ kọ́ lonígbà ń gùn yìí bó bá ti dọjọ́ iwájú mímú wá fún yín. kí nìdí tí onígbà ò fi lè gun gbogbo ọ̀pẹ? kí làwọn Yorùbá rí tó tí wọ́n fi pe gbólóhùn yìí? bó bá ti dọjọ́ iwájú á mọ yànnàná rẹ̀ fún yín ní pẹrẹu. nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ tẹ ibi funfun tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì yìí. ìyẹn gangan ni ò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni ẹ lè pè mí sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51. fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. ẹ̀yà àgbè mi ṣetán rè ló ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rè ló ìkosùn lékelèké mi ṣetán rè ló ìkẹfùn. mi máa fẹ́ lé ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. èmi ní máa wá ẹ̀yin ní máa bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o. Muhammadu Akóredé baba Kóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ́ náà máyégún gbogbo sọ̀rọ̀. mo ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tàrùn. ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé. mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá.